ọmọ tí mo kó dé máa ń lọ àwọn náà. ọ̀rọ̀ Olúwa wípé a ti fi sílẹ̀ fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan. Lẹ́yìn èyí ìdájọ́ ọjọ́ Sunday ọjọ́ kìíní oṣù kẹta 1st of March 2026 ní ìròyìn ọ̀fọ̀ kan gba orí afẹ́fẹ́ ayélujára kankankan nípa ikú gbajúmọ̀ olórin ẹ̀mí tí ẹ̀bùn rẹ̀ ta jáléjáko láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tó sì tún rí ògo lò pẹ̀lú dáúlà ńlá Taiwo Ejire Adegbodu, èyí táwọn ojúlùmọ̀ rẹ̀ mọ̀ ń pè ní Sile. Ìròyìn ikú Taiwo Ejire Adegbodu bá gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lójijì pẹ̀lú kàyéfì ńlá àti ìbéèrè lóríṣiríṣi lórí ikú wo gan-an ló pa Taiwo Adegbodu Sile. Bẹ́ẹ̀ làwọn kan sì ń rò wípé àbí ó lè jẹ́ irọ́ tàbí ẹ̀tàn orí afẹ́fẹ́ tí wọ́n ń pè ní prank tàbí internet rumor. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà padà wá já sóòótọ́ àti òdodo lẹ́yìn tí Kẹ́hìndé Ejire Adegbodu tí wọ́n jẹ́ ọ̀kan ṣoṣo tí wọ́n jọ ń kọrin papọ̀ fúnra rẹ̀ fi ìròyìn léde lójú òpó ayélujára wọn, ìyẹn Adegbodu Twins Official. Ìbànújẹ́ àti àjálù lágbà ní ìròyìn ikú Taiwo Adegbodu jẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ gospel music lovers látorílẹ̀-èdè yìí dé òkè òkun àti gbogbo àwọn olórin gospel tó kù káàkiri ilẹ̀ yìí, secular musicians tó fi mọ́ àwọn ẹgbẹ́ olórin Adegbodu Twins, àwọn ẹbí Adegbodu, mọ̀lẹ́bí, àwọn ọ̀rẹ́, ojúlùmọ̀ títí dénú entertainment industry lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìgbà tí a bá kú náà là ń dèrè torí pé òkú ń sunkún òkú lásán ni, akáṣọlérí ń sunkún ara wọn. Ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn ni Taiwo Ejire Adegbodu darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ láti kópa níbi ètò ìsìnkú gbajúgbajà olórin ẹ̀mí nìbùnmi omijé ojú mi. Ṣùgbọ́n lónìí ikú ti mú Taiwo Ejire Adegbodu lọ o. Kòwé ti ké láìkẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀, ọ̀sán ti já, ọ̀run ti dọ̀pá, ẹ̀mọ́ ti kú, ojú òpó ti dí o. Nínú fídíò tí ẹ̀ ń wò lọ́wọ́ ilẹ̀ ó ti rí, tẹ́ ó sì ti gbọ́ àwọn ọ̀rọ̀ àsọsílẹ̀ tí Taiwo Ejire sọ kọlọ́jọ́ ó tó dé. ló yẹ kó pé ọjọ́ méje tẹ́ ẹ̀ bá gbọ́ wípé Taiwo Adegbodu jáde láyé. Nítorí wípé nǹkan tó ṣẹlẹ̀ sí mi látìgbà tí mo ti délé ayé mi ò rí rẹ̀ rí. A mínísítà kan á kúrò ní ṣọ́ọ̀ṣì máa délé. Bá a ṣe délé nírọ̀lẹ́ ọjọ́ yẹn, ọ̀nà tó ní kí ọmọ mi tó kéré jù wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ bó ṣe ń lọ bí nǹkan mi tó tú ẹ̀bù lódò mi ò tiẹ̀ lè sọ pé nǹkan tó ṣẹlẹ̀ rí. Mi ò rí ọmọ, mi ò lè gbé ọwọ́, mi ò lè gbé ara, gbogbo ara yìí ti di òkú.
máa ń sọ òkú di àlàyé nígbà tá a máa fi dé ọsibítù ní etí ẹ̀kọ́ dókítà yẹn àwọn tí wọ́n wà pẹ̀lú náà wọ́n ìṣòro àwọn tí ń sunkún àbúrò mi náà ti ń sunkún gbogbo èèyàn ti ń sunkún dókítà ṣáà sọ fún àbúrò mi pé kí sùúrù fún ọkàn balẹ̀ lórí ìránṣẹ́ tí wọ́n lè kí ọ̀tún bí kò ṣe yíyẹ sí ìyàlẹ́nu láti rí aago méjìlá láti wà lẹ́ nígbà tó yẹ bí kóńtà tó fún ọ ọlọ́run dá ẹ̀mí yẹn padà. Èkó tó fọ́nì jù ní pé nígbà tá a dé program ní ọjọ́ kejì àwọn bọ́ìsì wọn wò nípa ẹ̀yẹ ni pé àbí ìránṣẹ́ ìjọ kọ́ èdè. Má gbọ́ gbọ́ má gbọ́ òṣì. Kí ni mo ṣe bá ṣe bí tán fi ń fẹjọ́ mi sùn? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ yín gan tán fi ń rò mí káyé? Ẹni mo ṣẹ̀ yín ó mo sì ti bẹ̀yìn. Ṣé ẹ fẹ́ para mi fún ni? Tá bá sọ pé èèyàn kọ́kọ́ tẹ́wọ́ gba owó nídìí iṣẹ́ orin, mo rántí dáadáa ní ọdún tá a kọ́kọ́ ṣe álbọ̀mù yẹn dóònà àkọ́kọ́ gba owó kìsì irinṣẹ́ ni ẹni tó ṣe kinní fún wa ń gbà yẹn kọ́kọ́ fún wa so lẹ́yìn ìgbà yẹn náà wá fún wa lówó àgbà lọ́dún náà lọ́hùn àgbà bóyá bíi 87,000 lọ́dún náà lọ́hùn 87,000 gbà yẹn téèyàn gba kìsì ń gbà yẹn 99 sísìn yẹn mọyì ọdún yẹn owó yẹn ní kí mi lójú wa ń gbà yẹn. mọ́tò tá a kọ́kọ́ lò nídìí iṣẹ́ orin Honda Hala ni Honda Hala yẹn dẹ̀rẹ́ kì í ṣe pé owó aláfíà alọkọrin bì kan baba Lion of Judah of blessed memory kọlọmọ ọfọrùn kẹwọn church wọn láti lọ kọrin lọ́jọ́ yẹn sórí bàbá wa wú pé àwọn ọmọ ló ń yin Ọlọ́run báyìí so bàbá yẹn ló fún wa ní kọ́kọ́rọ́ mọ́tò yẹn tuntun lọ́dún náà lọ mi lè gbàgbé that was 2006 mi lè gbà December 18 2006 lọ́dún náà lọ ọdún 1999 la release first album wa ọdún yẹn náà dẹ̀ la lose mọ́mí wa so gbà yẹn bí mọ́mí wa ṣe ṣaláìsí tán ni rẹ́kọ̀dì yẹn jáde ṣé mo lè rántí ṣá bóyá ni mo lè rántí but mo ṣáà mọ̀ pé láti ìgbà tá a ti ń ṣe album náà láti ń gba award so àwọn oríṣiríṣi àwọn award náà pọ̀ ìdáwà tí ẹ̀dẹ́bí àpò sí gan mi but mi ì lè rántí pé award báyìí la kọ́kọ́ gbà o mi ì lè rántí irọ́ òdà ọpẹ́ ní fọ́lọ́run pé àkọ́kọ́ jáde kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà pé a lọ fún iṣẹ́ orin káàkiri ọdún 2011 lákọ́kọ́ travel jáde so ìgbà yẹn àkọ́kọ́ lọ sí Israel a lọ fún pilgrimage tán máa ń lọ ní Israel gbà yẹn bá ṣe dé a kó ní Israel a lọ sí Greece nígbà yẹn lẹ́yìn tá a kó ní Greece a wá sí Rome nígbà yẹn so bá ṣe parí tọ́ yẹn tán àwa wá sí Nàìjíríà lẹ́yìn tá a dé Nàìjíríà a tún lọ another tour fún ní South Africa lẹ́yìn ìgbà yẹn so àìmọye láti gbà yẹn lọ́lọ́run ti ń ṣe ìyanu díẹ̀ táwa náà fi ń lọ àwọn bíi pẹ́pẹ́pẹ́ tá a ń lọ. nǹkan tó ti àṣẹlẹ̀ nígbà wo òfin bẹ́ẹ̀ láì fashion tó nǹkan àwọn èèyàn máa ń rò pé wọ́n mọ̀ pé oko la ti wá so àwọn òfin bẹ́ẹ̀ láì fashion tó nǹkan but àwa náà máa ń gbìyànjú a máa ń wọ designer díẹ̀ nígbà yẹn ó dà pé Tommy Hilfiger ló ń rè nígbà yẹn mo dẹ̀ rántí pé òun la kọ́kọ́ ara máa ń rà gan àwọn èèyàn dẹ̀ tiẹ̀ tún máa ń rà fún wa tó máa ń fún wa gift Tommy Hilfiger mo rántí ó rè nígbà yẹn. bákan ni mo ṣe wáyé o gbọ́ bákan ni wọ́n ṣe lọ sá ikú jọ máa kọjú mọ́ mi lọ jẹ́ dúró ṣe bàbá ọmọ. bákan ni mo ṣe wáyé o bákan ni wọ́n ṣe lọ sá ikú jọ máa kọjú mọ́ mi lọ jẹ́ dúró ṣe bàbá ọmọ. ẹ̀mú tó fọ́nì ọmọ mi ò mọ̀ pa máa ń kú ó ń gbàdúrà kó ń rí bí pẹ́. mọ́mí ọmọ mi ò mọ̀ pa máa ń kú ó ń gbàdúrà kó ń rí bí pẹ́. ikú jọ máa kọjú mú mi lọ jẹ́ dúró ṣe bàbá ọmọ. ají tí dáàdì yẹn ló kọ. tí dáàdì mi ló kọ mi ò Adigun ọjọ́ tí mo ń pè wọ́n kalẹ̀ n ó ṣe bí bàbá pọ̀ rẹpẹtẹ n
wọ́n ṣe bí bàbá olóńkà àmọ́ wọ́n ojú mi rí wọn lè san ìgbà mo ń jẹ ìyá ọmọ tí mo ń ṣàlàmbà sọ́tún sósì ìgbà oúnjẹ ọmọ bàjìnà kíkú má yọwọ́ mi láwo àmì orí mi má yọ mí ò lẹ́gbẹ́ gbogbo wàhálà tí mo fàyè fi ṣe torí ìkọ́mọ mi lè lórúkọ láyé tí mo ṣerú ṣalábàrù torí ìtọrọ torí ìkọ́mọ mi lè lórúkọ tó dáa kí wọ́n má fi àdúrà ìṣẹ́jú kan yẹ́ mi sí lọ́jọ́ tọ́mọ mi bá ṣe nǹkan rí ọmọ mi ò mọ̀ pamọ́ kú wọ́n gbàdúrà kó wọ́n rí mi pẹ́ ikú jọ máa kánjú mú mi lọ jẹ́ dọ́sí bàbá ọmọ. látètè kọ́ ṣe ló dọ̀rùn wáyé ìwọ ló ní ká máa bí sí ká sì tún máa rẹ̀ sí bọ́dà mo ṣe rántí tí mi ò bá sí nílé lásán àwọn ọmọ mi á máa yọ̀ ya wọn lẹ́nu tí mo bá pélé wọn bẹ̀rẹ̀ sí ní sunkún bàbá mi dábọ̀dá nífẹ̀ẹ́ pẹ̀lú wọlé bí mo bá ṣọ́kú àwọn ọmọ yìí lè jìyà o torí pójú mẹ́wàá ò lè jojú ẹni ìṣẹ̀dá mi má jẹ́ lè kanjú kú jẹ́ ń dúró ṣe bàbá ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wáyé bólúwa ṣe wà tí ẹ̀mí ẹ̀ wà tó bá jẹ́ pé ègún kan ló sọ wípé wọ́n ìdúró jẹ wọn ọmọ níran yín torí pé ẹ wá síbí lẹ́nìí tí àmì ẹ bá gòkè ègún yẹn parẹ́ bẹ́ẹ̀. ohun táwọn bàbá àti ẹ ṣe tí wọ́n fi kún rèwerèwe táwọn ìyá àti ẹ ṣe tí wọ́n fi kún rèwerèwe tí wọ́n fi dúró jẹ wọn mọ́ lórúkọ Jésù gbogbo àṣìṣe yẹn kí ọ̀run pa wọ́n rẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe yẹn number 1 ẹ sọ pé number 2 Ọlọ́run á fi àwọn àṣẹ orin kan sọ kalẹ̀ ṣé mọ̀ pé bọ̀dá rẹ̀ ń wo ìgúrú ni wọ́n gúrú ṣé mọ̀ nǹkan náà pé gúrú màrájà kò sí màrájì bẹ́ẹ̀ gúrú lásán ni ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi. bọ̀dá ẹ súnmọ́ bí ìlérí àṣẹ mọ́ mi lára mi ò mọ tiyín o gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀ ẹ ó gbọ́ sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi. Born in 1980, Taiwo Adegbodu, a prominent Nigerian gospel singer, died on Sunday, March 1st, 2026. News of his death sent shockwaves through the gospel music industry and among his numerous fans and followers across Nigeria. Taiwo was one half of the celebrated gospel duo, the Adegbodu twins, performing alongside his identical twin brother, Kende Adegbodu. The twins rose to prominence in the Yoruba gospel music scene with their 1999 debut album, Faratimi, Lean on Me, and became known for their impactful ministrations at church programs, crusades, and gospel concerts across Nigeria. Songs such as Shower Your Blessing resonated deeply with worshippers, while their coordinated twin harmony distinguished them on stage. In 2017, the duo relocated to Lagos in search of greener pastures and to expand their brand, with Kende later explaining that the move also opened doors to more performance and ministry opportunities. Taiwo's death was announced by Kende via social media, including the duo's official platforms, where he described the loss as an unimaginable heartbreak, mourning both a brother and longtime ministry partner. èyí
èyí ni yóò ṣe àmì fún gbogbo wa bí Jésù bá ń bọ̀ lẹ́ẹ̀kejì o ìgbà yìí la ó fẹ́ nìyàn gbogbo láàmì sísísì làbíjọba ṣòdì tí a ń wí wọ́n lẹ́ni tí ò gbà kò ní lè ra kò ní lè ta kò ní lè ṣòun táyé ṣe pẹ̀lú ìjìyà pẹ̀lú ìnira àyà wa ikú asá oníyà ni ó jẹ́ pàṣàpàṣà ìyà tó o bá kùnà láti bá Jésù lọ òtítọ́rọ̀ amóhùnkòrò ṣùgbọ́n mẹ́lẹ̀ ṣe èmi àwí máa sọ tẹnu mi jáde ọ̀rọ̀ ìgbéraga ìtójúsù mi ìgbéraga ló sì wá sóko ẹrú ìgbéraga fẹ́ mú wa dọ́gba pẹ̀lú Ọlọ́run wa ọ̀rọ̀ ìgbéraga ìsìn wa lọ sóko ìparun láàrúnú náà lọ sí ilẹ̀ ológo báwa mi yé ènìyàn mi gbà mí yé àti kọ́ pẹ́kẹ́ jẹ́ mímọ́ bẹ́ẹ̀ mi ṣe jẹ́ mímọ́ ó yá bí ààrẹ onígbàgbọ́ àfẹnujẹ́ báwo ló ṣe mọ̀lẹ́ filẹ̀ ìta fún wọn pé kó mọ́lé koríko ní tàbí wúrà ló fi mọ́lẹ́ filẹ̀ tiẹ̀ pásítọ̀ ẹlẹ́rìí èké ṣíra bàbá ṣíra gbogbo wòlé èké àtúrọ̀ta nínú inú òfurufú lóde bàbá ìjọ mẹ́yẹmẹ́sì ní tó máa fà bọ́gí bọ̀ pé bàbá ìjọ ẹlẹ́wù ṣìnà tó jẹ́ nílà lọ́mọ ìjọ Maradona òjíṣẹ́ irọ́ kírísítẹ́nì yéé lè pé onígbàgbọ́ tó ń jalè àtàntí alára ṣáàkì alábí bódògé tiẹ̀ sẹ̀lẹ̀ pẹ̀lú Methodist kérubù sẹ́ráfù Pentecostal ìjọ tẹ̀gbọ́mi apọ́sítólì mo bèrè ní sẹ́pìlẹ̀ yìí láfún wọn pé kó wọlé Àtàbàtúbú no be joking matter no be dem say o whether you like make you say na impossible no matter. mo ṣe mọ́ nínú ayé dàbí nísìnyí ìsà Ọlọ́run má yọwọ́ lọ́rọ̀ mi má dá wàhálà sí mi lágbàdá kákó máa ṣe láṣẹbà fọ́lọ́run adé àtúgbórí ìtàjọbọ dídé tá a dé ìbá fọ́lọ́run ìbá fàtòbí ju Ọlọ́run àṣẹdá ayé àtúbà rẹ o àṣẹ ọlọ́ba bàbá o àṣẹ ọlọ́ba tí yóò bá tóra wọ ọ̀dàṣẹ́ jẹ́ṣẹ́ tí ọ̀rọ̀ wọn làwọn ń lọ jẹ́ ìwọ ládùn tó bẹ nínú ohun orí wa bí ó sì ọkìnní kan ò lè ṣe ìlú olè dùn orí olè kọ́ agogo òkúta kẹrẹ òta ìwọ nìkan ló ń jẹ́ mi ní òye tá a lò lè bá ọjọ́ orúkọ kò sí àfiwọ́ Ọlọ́run nìkan àkọ́dà àṣẹdá ayé kò sí àfiwọ́ Ọlọ́run nìkan fèmí lọ́ba àkọ́kọ́ ṣe tó ìtẹ́ àwọn kọ́kọ́rọ́ wọn ní nǹkan pàtàkì àwọn ìdáwà wa òrí wọn mọ́ orí ẹ̀mí kì í ṣe ohun tẹ́nìkan lè dà yà ní èrò wá kó tó bá jọ bí irú ẹgbà. àwọn ọmọ tí mo kó dé máa ń lọ àwọn náà. lọ́wọ́ ikú òjijì olùgbàlà wa ìwọ la wá gbẹ́kẹ̀lé Olúwa dáàbò bò wá lọ́wọ́ ikú òjijì torí ìṣẹ̀fọ̀ táwa yóò ṣe nítorí náà dá bọ́wọ́ sókè ó yá dá wá sí dá wá sí dá wá sí dá wá sí Ọlọ́run dá wá sí yé ìṣẹ̀fọ̀ táwa yóò ṣe nítorí iná dá wá sí. ọ̀rẹ́ mi níbo ló ń lọ lẹ́yìn ayé ìjẹ́ tó bá mọ̀ bẹ́ẹ̀ kó wí fún mi tó ráyé ń lọ àti ìfẹ́kùfẹ́ ayé ọjọ́ orí ènìyàn lọ díẹ̀díẹ̀ ìlú kan tó wà tó jáyé lọ òun mi débẹ̀ yẹ Ọlọ́run ògo. ọba tó pàṣẹ fún iná tí náà fi ń jó ó pàṣẹ fún gbòmí òkú pé kó parọ́rọ́ tí tóbi máa ní orúkọ rẹ̀ ọba dání máa tẹ̀lé.
ìmọ̀ ọlọ́mi ẹlẹ́bàjẹ́ àtọ́jú àtọ́bàjáyọ̀ ọ̀pálápá kábíkábí òkìkí kọ́láyọ̀ bẹ̀rù jẹjẹ orílẹ̀ àdúgbò olórúkọ tí ò ní bẹ̀rù afọ́bìnrin ní ìṣọ́jọ́ tẹ̀lé ìkẹyìn ọba tó kọ bẹ̀rẹ̀ tó sì gbogbo ọba tí ò bá ní ti ọba tí ò lá ní ti ọba tí ò ṣe ní ti ọba tí ò wó ní ti ọba tí ò tẹ́ ní ti ọba tí ò fẹ́ ní ti ọba tí ò yẹ ní ti ọba tí ò ló ní ti ọba tí ò fẹ́ ní ti ọba tí ò fún ní ti ọba tí ò wó ní ti ọba tí ò lá ní ti ọba tápá yóò lè ka èmi ò rántí sáà ló lè mọ́ lọ́nà ọba tó fẹ́ máa fẹ́ pé tún yùmúyùmú ọba tó dára bí jòjò ara kúrò òkú lórogún bẹ́ẹ̀ ni òun ọba kan adọ́gbàdélẹ̀ máa kú sí ibìkan ni olùlétí ìbàjámọ́lẹ̀ òun ẹni gbọ́dọ̀ kó wára lé lójú ọba tí bẹ̀tọ̀ ṣe gbogbo abánimọ̀yà máa máa dání ọba tó lọ ṣe gbogbo nínú gbogbo fẹ́ ní gbogbo nínú gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo àti ní gbogbo àsì àbúmáyà wá ṣe ló fara yóò lè ṣe kábíyèsí ọba ẹgbẹ́ mélòó ló yí wọn lọ́sọ̀ọ́pọ̀lọpọ̀ sí o bàbá ń bẹ ọ̀rọ̀ kẹ̀kẹ́ ọ̀la ọ̀fọ̀làlà ọ̀rọ̀ àṣeyọ̀ ọ̀rọ̀ bá tó gbẹ̀mí gíga ọba nígbàdígbàdígbàdígbàdígbàdí ẹni òkúnyàgbé ní pé gbogbo gbára lélẹ̀ ní wa òsì ọ̀dẹ́ bí ẹni bá rún ní bàbá olórúkọ ńlá lè ṣọ́ agbára ni ẹni bá wọ pẹ̀lú abágbẹ̀rù ẹ̀ lórí ọba tó pa bàṣàbàṣà láyé ọkọ́dọ́ ọba tó bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n lórí ìtẹ́ kábíyèsí ọba ìbá olórí ogun ìbàyẹ olórí ogun ìbàyẹ olórí ogun gbanigbani tó gbẹbi tó ga àgbàlagbà nínú àwọn màláìka ọba tó ṣubú atọ́fara ti bí òkè ìbàdàn òrè ọba tó rọ́bì níṣẹ́ gbanigbani mọ́nìmọ́nì ọba tó gbẹ̀lú sáré òbí ọ̀run òkèlè gbàgbà tí ojú àjọ lè pè mí ọba tó borí ọjọ́ ọba tó rán ikú níṣẹ́ tí kò ayé lè pa ìbàdàn wọ́ rẹ̀ atọ́fara ti bí òkè lọ́jú bàrẹ̀ bàbá òkìkí mi lẹ sọ̀gìrì làágìrì ọba tó fọ̀ jáde bí ara ló dún akọ́dà àṣẹdá ayé olórí ọ̀run ó lágbára lórí òkúkú tó ti dá ó dá yóò dé òkúkú ní ìpàṣẹ àṣẹ ó dọ̀rọ̀ ó dáadẹ́ pẹ̀lú èèyàn ayé ó pàṣẹ fọ́jọ́ ọjọ́ yóò mọ̀lẹ́ róró ìmọ̀lẹ́ ọ̀sán ló pọ́jọ́ ọjọ́ múre wáyé ìmọ̀lẹ́ òru lóṣù pàpẹ́ láwọn ìràwọ̀ gbogbo ìràwọ̀ ṣe tó yẹ kó tó kó oṣù bá kábíyèsí rẹ̀. Olúwa Ọlọ́run gbà wá lọ́wọ́ ikú òjijì olùgbàlà wa ìwọ la wá gbẹ́kẹ̀lé Olúwa dáàbò bò wá lọ́wọ́ ikú òjijì torí iṣẹ́ pọ̀ táwa yóò ṣe. Ẹlẹ́dùmarè kábíyèsí òwe àtọ́bàjá yé ṣàbá kó wà níṣó ìwọ la gbójúlé ajá ìjàmọ́ lẹ́yìn yẹkùn ó ṣe ìwọ àwa ò ní fi Jésù sílẹ̀ ká lọ́kọ̀ọ́rìṣà ìyìn rẹ̀ ló máa báyé wàhálà dùn olórí ayé lẹ́rù ọ̀run ọ̀rọ̀ ńlá ọba ìlédùá ọba ìkú àìsàn lọ́lọ́run mi mo sádìyàwó Jésù o mo wọlé fún Olúọ̀run ìgbàlà fẹ́ ní balẹ̀ yìí ọba eré àgbẹ̀ ọ̀gá ọba fi ara fọ́nù olójú iná ẹlẹ́yìn òrùn àtàbàtúbú ọba ìlédùá ọ̀gbọ̀wọ̀ ògbólọ́gbọ̀ rẹ ara ọ̀run já ọba lẹ́sẹ̀ gbọ́dọ̀ láìwẹ̀ yìí tí iná ara kọlù wọn òun sẹ́yìn tó lè pèrè ọba bèrè mọ́mọ́ àwọn tọrọ tí wọ́n sí ibojì ọba ìgbàlà mẹ́rin rú ẹrí ọba tí ó bẹ̀rù ìjà ọba tí ó bẹ̀rù ogun ọ̀rọ̀ ńlá ọba ìlédùá ọba dẹrù bá mi àsúdẹ̀dẹ̀ ẹ̀bí òjò òkìkí mọ́lẹ̀ ọba ìgbàgẹ̀lì ìrẹ́dùn lẹ́nu mi ìbà o ìbà o ìbà o kábíyèsí o. ẹgbọ́n náà ẹnì kan fẹ́ tó fẹ́ràn mi sẹ́. alábàárí alájọsọ mi ni olùfẹ́ tó fẹ́ràn mi ò dénú o ẹ wá báyìí òkú orúkọ rẹ̀ kò pé fún. ẹ wo àrọ́wọ́ rẹ̀ lára òkú adẹ̀tún rọ́wọ́ rẹ̀ lára ọ̀sà àtàfẹ́fẹ́ òkúrukò ló jẹ́nẹ́rétọ̀ o ọ̀run dúró kó ní pìlà kọ̀ọ̀kan. kábíyá ò sí ọ̀jẹ̀jẹ̀ bùjẹ̀ǹjà kó má má sẹ́ni ta lè fi yọ̀wé kábíyá ò sí ọ̀jẹ̀jẹ̀ bùjẹ̀ǹjà o ìyókò ló yorùkọ bàbá. ẹnjìníà tó ń gbókùn níyà ilẹ̀tíṣà tó ń tan òṣùpá lálẹ́ ẹ̀rù rẹ̀ bá mi Olódùmarè o iyì rẹ̀ lẹ́nu mi ò kò wá ní tán afúnni ló jẹ làálàá ìgbégbá kaná jagunjagun tí fi ló bá sọ̀kọ rárá afẹ́fẹ́fẹ́ kò máa yẹ ní bọ́ọ̀dì o na you be the king of kings ọ̀gá yọ̀yọ̀
kábíyèsí ọ̀jẹ̀jẹ̀bùjẹ̀jà kó má má sẹ́ni ta lè fi ọwé kábíyèsí ọ̀jẹ̀jẹ̀bùjẹ̀jà o ìyókò lórí orúkọ bàbá. Ó ti yá ara ẹ̀ bá mi ká lọ sínú bíbélì. Ọkùnrin kan bẹ Ámánì màmá ló jẹ́ ó lọ gbèrò ibi sí Mọ́dékáì ọba ọ̀run yìí bí padà ló bá tẹ̀ tán. Ẹgbọ́n náà sọ́ọ̀lù wèrè kà lórí Dáfídì ó lélẹ́lẹ́ títí tí kò máa lè bá arúgbó ọjọ́ sáǹkẹ́ bí bèbí o ẹ̀bọ̀n pẹ́bí màrí olúwa gbà kó jẹ́ kábíyèsí ọ̀jẹ̀jẹ̀bùjẹ̀jà kó má má sẹ́ni tá lè fi ọwé kábíyèsí ọ̀jẹ̀jẹ̀bùjẹ̀jà ìyókò lóyò ẹ̀yin tó ń gbádùn oyè ẹ̀kú bídà dìran àwa lọ́tẹ̀ yìí o ó wáyọ̀ Ejire Adegbodu yìí o ẹ má ṣọ́ bàtà ijó ẹ̀pọ̀n méjì kò lè easy dáadáa báyìí bàbá ńlá. Ẹjọ́ ẹ bá gbọ́ Ọlọ́run mi ẹ̀rù jẹjẹ bàbá ńlá. Ẹ bá gbọ́ Ọlọ́run mi ẹ̀rù jẹjẹ bàbá ńlá. Ẹ má bá gbọ́ Olódùmarè ẹ̀rù jẹjẹ bàbá ńlá. Ọ̀pọ̀ àdúgbò ọjọ́ náà ń kẹ́ bí ọmọ òòjọ́. Aráyé ara ní dàbí Ọlọ́run kojọ́. Àṣẹ ńlá ọba agbọ́rùn sọ̀rọ̀. Ọba tí ó pé méjì Ọlọ́run wà gbà. Ìdọ̀bà lẹ́mí gbẹ́gbà fọlọ́run wọ̀rọ̀. Bóyá dákun dàbọ̀ gbọ́ pẹ̀lú o. Ẹjọ́ àṣekàn bí òtútù bí ọyẹ́ òjò tó rọ̀ sí ewúro ló rọ̀ sọ̀sọ̀ apárí onírun dáadáa ní ìṣẹ́gun tọ́ba náà lógo sọ pé kò sọ̀rọ̀ ògo ńlá ní ayédèmà mọ̀ ìyàn mú sọ pójò máa rọ̀ ọba sọ pé ohun tó lè máa rọ̀ bàbá ńlá títóbi rẹ kò níwọ̀n láyé ìwọ lóye bó ṣe dá wà lẹ́nìyàn sáyé àánú rẹ ga kò yí padà mo dọ́dọ̀ rẹ mo ránú gbà Ọlọ́run bàbá ńlá. Let's go bóyá ẹ bá gbọ́ Ọlọ́run mi o ẹ̀rù jẹjẹ bàbá ńlá ẹ bá gbọ́ Ọlọ́run mi o ẹ̀rù jẹjẹ bàbá ńlá ẹ bá gbọ́ Olódùmarè ẹ̀rù jẹjẹ bàbá ńlá. àbálùkù ọjọ́ tá ń kẹ́ bí ọmọ òòjọ́ aráyé Ọlọ́run dàbí Ọlọ́run kojọ́ àṣẹ ńlá ọba agbọ́rùn sọ̀rọ̀ ọba tí pé méjì Ọlọ́run ẹ̀dá ìdọ̀bálẹ̀ mi gbẹ́gbẹ́ òfọlọ́run wọ̀rọ̀ bóyá dákun dàbọ̀ gbọ́ pẹ̀lú ẹjọ́. wọ́n máa ṣe wẹ́kọ̀ ṣègbò kò sí tìra òun ta ní. àwọn ògbójú lẹ́gbẹ̀ẹ́ àwọn abẹ́fẹ́ ìmùlẹ̀ kọ́kọ́ agbára ayé kọ́ làwọn afìrì yan fanda ẹni gbójú lọ́lọ́run kò ní mo ṣì láyé tó bá gbójú lọ́lọ́run ò ní jìyà kankan wá máa gbọ́ jáde ọba ẹ̀ ṣàdáyé òrẹ́jì búkálà o ọba mi mọ́ ò ṣe kò jẹ́ fi mí sílẹ̀ fún yà torí mo gbàgbọ́ lórúkọ rẹ̀ àtọwọ́dá ọjà àbùdá àmútọ̀run wà ó màjẹ́ni tó ń pe pupara simply because orúkọ Jésù gbà lára mi ó gbà lára mi o ó ti yá ẹ bá ń gbọ́ Ọlọ́run mi o ẹ̀rí jẹjẹ bàbá ńlá bá ń gbọ́ Ọlọ́run mi ẹ bá ń gbọ́ Ọlọ́run. Olúwa máa la fẹ́ máa gbọ́. Olúwa máa federation.